Over to you, boss. Wọ́n fẹ́ ṣàlàyé fẹ́fẹ́ alábí ẹja farabalẹ̀ kájọ́. Bébọ̀, níbi àṣẹlú fẹ́ẹ̀t, ìlú ọkùn, Àgbà ní gbogbo ẹ̀kùn láíláí. Ìlú ọkùn. Ọlọ́run ìjọ bàjẹ́ fún ẹ. Mo kí Ọlọ́run ọba tó láyé. Kábíyèsí Ọlọ́run. Ọba tó lágbára lọ́dọ̀. Ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo. Ọba tó ní ká máa bẹ. Òun ló lásìkò àtìgbà. Òun ló mọ̀ gbàtà wá. Òun náà ló mọ̀ gbàtà padà. Ọlọ́run nípa gbogbo wa rẹ. Ẹ jọ̀ọ́ mo fẹ́ káwọn èèyàn kúrò níwájú kábíyèsí mẹ́ẹ̀ ẹ kúrò níwájú kábíyèsí. Ẹ fún ọ náà àdúgbò fún kábíyèsí láyé kábíyèsí náà kọ́. Bàbá bẹ yín kábíyèsí o. Gbogbo àwọn tá a wà níwájú bàbá wa kábíyèsí ó dé lọ ojú ẹ̀. Ẹ kúrò níwájú kábíyèsí ẹ jẹ́ ká kúrò níbẹ̀. Ẹ jọ̀ọ́ mú ọmọ ọ̀gbẹ̀ wá. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ kẹ́ jẹ́ kí àyè wà níwájú kábíyèsí. Ẹ̀sìn ló lẹ̀ síbẹ̀. Ẹjọ́. Bàbá ń bẹ gbogbo ilé wọn ní káfíń àyẹ̀wò níwájú bàbá kábíyèsí. Mo fi Ọlọ́run tó ní wá mo fi bẹ̀ wá. Gbogbo agbára láyé tọ́lọ́run ni. Òun ló ní ṣíṣe, òun náà ló túmọ̀ sí. Ọlọ́run ní pa wá rẹ́. Ọba tó ṣe wá bẹ́ẹ̀ kò ní mú wa kó mẹ́. Ọba tó ti wá lẹ́yìn kò ní já wa mọ́. Ọba tó ní kí a máa nífẹ̀ẹ́ mi yóò máa nífẹ̀ẹ́ yín. Àwọn bàbá wa ní àyọlọ àyọbọ̀ là ń lọ́wọ́ lórí. A máa lórí àwọn abọ́rí. Ilé tí a dáwọ́ léyìn àṣeyè la máa ṣe mẹ́. Àwa ní àbá ń bẹ̀ lásìkò yìí. Àwa ní Ọlọ́run fún. Àwa náà ni a jẹ ọmọ ogun fún orílẹ̀-èdè Yorùbá. Àbáta tó lọ tó yìí. Lápá tí mo gbà fún Ọlọ́run ọba tó ní mí, tó ní ẹ̀mí mi lọ́dọ̀, ọba tó ṣe mí bẹ́ẹ̀, tó wá fi kẹ́ mi àti bàbá, àtẹ̀tò jù mí lọ, àtẹ̀tò mo jù lọ. Ọlọ́run ọba tí ó fi kẹ́ mi, tí mo gbà fún, kò ní fi ilẹ̀ láéláé. Kò ní jẹ́ ayé lẹ́yìn mi. Kò ní jẹ́ mi náà lẹ́yìn mi. Àjọ olùgbàpẹ́. Àjọ jagunpẹ́. Lẹ́yìn náà, mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá ṣe jàgàbá. Ẹ bá ṣe jàgàbá. Torí pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti bàbá Tinubu, òun ni mo rí gbà tí mo fi lè wá pẹ̀lú yín báyìí. Tí mo fi lè sọ pé á da ẹgbẹ́ kan lẹ̀ tí ó máa jẹ́ èrò ẹkùn tí àwọn bàbá wa ọba gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe kábíyèsí. Ní gbogbo wọn sì gbà fún wa tí Ọlọ́run dẹ̀ jẹ́ kí ó ṣeé ṣe. Ó wá fi ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ tèmi àtọkùnrin àtọkùnrin ó fi kẹ́mi ẹ̀ ní parí láíláí. Ẹ̀mí bàbá Bọ́lá Ahmed Tinubu gùn. Ìjọba ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ ṣe àṣeyìn ló máa ṣe ń bẹ̀. Ọlọ́run bá tó fi wọ́n pẹ́ Yorùbá kò ní fi wọ́n dójú ti Yorùbá. Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá o. Torí pé Ọlọ́run ló mú bàbá yẹn wá tura wọ́n Yorùbá ní. Ọlọ́run ní fi wọ́n dójú ti Yorùbá. Lẹ́yìn náà, mo kí gómìnà wa, gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ̀ tí tó wà tí àwọn èèyàn mọ̀ tó sọ́kùnkùn nípa gómìnà Dàpọ̀ Abíọ́dún àti èmi. Ẹ rí i pé nígbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation, gómìnà Dàpọ̀ Abíọ́dún ní tabari èèyàn bíi Sunday Igboho tó bá lè wá sí Ògùn State láti wá rìn wá lọ́wọ́ à ń retí ẹ̀. Ẹ̀yin èèyàn mi tájọ wà ń gbà náà rèé. Àwa jọ lọ sí Ìgbòho àṣẹ nǹkan tí a lè ṣe ń bẹ̀. Buhari kọ́lọ̀ ń fọ̀rún kẹ́. Àmín. Wọ́n á gbógun ti gómìnà pé
kí ló dé tí gómìnà sọ pé kí Sunday Igboho wá sógun state gómìnà wa ní nígbà tí àwọn bandit ń dà wá láàmú àní kí Sunday wá níta bá rẹ̀ yẹ̀ bí Sunday ọmọ Yorùbá dẹ̀ ní Sunday ó dẹ̀ wá kí wá ní abẹ́sọ kó ṣe ó wà nù bàbá rẹ̀ wá gbìjà àwọn fámìlì ẹ̀ ní Ọlọ́run nípa gómìnà rẹ̀ wọ́n wá lé mi kúrò lù ó dára Kútọ́nù wọ́n wá ń sáyé Kútọ́nù gómìnà wa máa ń rán ọ̀nẹ́rẹ́bù bíi a ní àlè fi Sunday lẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ fún Sunday lówó ẹni kọ́ mọ jẹun Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gómìnà àfẹ́rẹ́ Ọlọ́run bá tó fún ní àǹfààní tó fi lo ọdún méje pé nínú ìjọba tí ọ̀fà rẹ̀ sí kò ní bá rẹ̀ sí. tó bá tún wá padà gbéjọba lẹ̀ ìrọ̀rùn ló máa já sí. oríkàn tẹ́ ẹ bá ṣe ni lórí ìyẹn máa ń dúpẹ́ ní o. ọ̀pọ̀lọpọ̀ kẹta ìtẹ́ nífẹ̀ẹ́ mi ọmọ nìyẹn. àwọn gómìnà àpọ̀ wà pẹ̀lú mi nígbà yẹn Ọlọ́run bẹ pẹ̀lú mi kò jẹ́ kí bó pa mí. nígbà tí mo tún wá ní mo fẹ́ sòkú ìyá mi kú torí tèmi ní. ẹ jẹ́ n sòkú ẹ̀. Ọlọ́run bá a fọwọ́ kẹ́wọ́. Àmín. Àwọn kan wá sọ pé mi ò ní wá sòkú ìyá mi. Wọ́n wá pe gómìnà Dàpọ̀ Abíọ́dún pé Excellency ẹ fún mi láyè ẹ jẹ́ n wá sòkú ìyá mi. Tí n bá ti sòkú ìyá mi tán, ohun tó bá wù í kẹ̀sì. Gómìnà ní kò sí ìdúró ṣẹlẹ̀, ó lọ sòkú ìyá rẹ̀. Àwa máa wà pẹ̀lú ẹ lábẹ́lẹ̀ tí nǹkan kan rẹ̀ ní ṣẹlẹ̀. Wá ní wá sòkú ìyá ẹ. Ọlọ́run ìjọba ẹni bá nífẹ̀ẹ́ mi kó ní wọ́n sókè fún gómìnà Dàpọ̀ Abíọ́dún. Ẹni bá nífẹ̀ẹ́ mi ọ̀nà. Ẹsẹ̀ gan, Ọlọ́run ìjọba àjọ fún yín. Ẹsẹ̀ mà, Ọlọ́run ọba tó ní mí yọ̀mọ̀ nífẹ̀ẹ́ yín. Gómìnà wa dúró tì mí, ó sì kú ìyá mi. Àwọn tí ò mọ̀ kan, wọ́n ní tọ́ba wa kò ní jáde. Gómìnà ni mo dà ọ́ lóhùn. Àdúpẹ́ mo dúpẹ́ lọ gbogbo ẹgbẹ́ gbogbo ilé wa mi ò kú ìyá mi tá a jọ sí. Lẹ́yìn náà, mo kí bàbá wa Aláké ẹ bá ṣe kábíyèsí ẹ bá ṣe kábíyèsí dáadáa ẹ ṣe kábíyèsí kì í dé fìlà kí ọba àrífín ni ẹ sì fìlà ẹ sọ pé kábíyèsí o lẹ́yìn náà mo fi bàbá wa Àwùjalẹ̀ mo fi kí gbogbo ọba tí ń bẹ ní ìlú Ẹ̀gbá àtọ̀gùn state pátápátá Ọlọ́run ní jẹ́ kó bá ṣe kábíyèsí Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ fún àwọn bàbá wa wọ́n wá fi bàbá wa Ọ̀sílẹ̀ ọ̀fẹ́ gbálà bàbá dáadáa ẹ ṣe kábíyèsí dáadáa kó rí lẹ̀ kábíyèsí lẹ́ẹ̀kan sí kábíyèsí lẹ́ẹ̀kan sí. Olówódé ọ̀fọwódé bá ṣe kábíyèsí. Ní olóòfowódé ti ń retí mi ti pẹ́. Ìgbà tí bàbá wa Ọ̀sílẹ̀ wá pè wọ́n pé ọmọ mi ń bọ̀ lọ́dọ̀ mi lénìí, ó fẹ́ wá fi ìwé ẹ̀kọ́ lọ́lẹ̀ ládùúgbò mi gẹ́gẹ́ bí security ẹ̀ tí gbogbo àwa ọba látòrí bàbá wa olórí aládé gbogbo ẹ bá ṣe kábíyèsí. Bàbá mi Ọọ̀ni ọ̀fun Ifẹ̀ ẹ ṣe kábíyèsí dáadáa. Bàbá wa Ọọ̀ni lẹ́yìn tí bàbá wa pẹ̀lú wa tó sì sọ fún wa pé gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá pátápátá tóun jẹ́ nọ́mbà 1 fún ni ó wà pẹ̀lú wa ẹ ṣe kábíyèsí dáadáa. Bàbá wa Ọ̀sílẹ̀ wá gbà wá lálejò lénìí sẹ́ni pé ìdùnnú ló jẹ́ fún wa ìbànújẹ́ ló jẹ́ fáwọn ọ̀tá wa àtàwọn tí ẹ má jẹ́ abára wa jà ẹ farabalẹ̀ irú èlé má ṣẹlẹ̀ ẹ jẹ́ ẹ má jà ẹ farabalẹ̀ ẹ bọ́ sí bí báyìí ẹ má gbé ọbọ̀ ń bí àyíká ń jà ẹ má bọ̀ láàrin bí báyìí kó wájú kábíyèsí ẹ má bọ̀ ń bí báyìí ẹ má bọ̀ ń bí báyìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín gbogbo nǹkan láyé tọ́ Ọlọ́run ni irú èlé má wáyé gbogbo ẹ̀yin màmá mi ẹ wà lóògùn state àtọmọdé àtàgbà Ọlọ́run ò ní pa yín rẹ́ ẹ mọ ta ẹ mọ jèrè àmọ bímọlémọ àbímọlémọ tó kú ẹ̀dá àmọ bímọlémọ àgàn máa tọwọ́ àlàbọ̀sù ìlú Ẹ̀gbá ò ní bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ pátápátá ìlú Nàìjíríà ò ní bàjẹ́ àwa síbi lénìí láti wá fi security ìwẹ̀kùn lọ́lẹ̀ torí pé a lè dúró báyìí kákáwó lera
kí Fúlàní wọn jí wa gbé, káwọn báńdíìtì wọn lé wa kiri, ká mọ́ lè lọ sóko, ká mọ́ lè lọ sódò. Ohun táwa náà ní ni pé ta lè fi sọ̀pọ́ọ̀tì ìjọba bàbá Tinubu ní ká dá security ti wálẹ̀, ká sọ̀pọ́ọ̀tì ọlọ́pàá, ká sọ̀pọ́ọ̀tì sójà, ká sọ̀pọ́ọ̀tì DSS, kí àlàáfíà lè wà fún àwọn brọ́dà wa àtàwọn sísítà wa àtàwọn mọ́mì wa àtàwọn bàbá wa, kí gbogbo ilẹ̀ Yorùbá ó lè wà nítùbà nítùsẹ̀. Ìsìnkú wá láti wá pa àwọn ẹgbẹ́ security kékeré àti fìgìláńtẹ́ ni o, àtàgbẹ́kọ̀yà ni o, àti OPC ni o, àti gbogbo ẹgbẹ́ tó ti wà tẹ́lẹ̀. Èmi ò wá láti pa wọ́n rẹ́ o. Jésù ní èmi kò wá láti pa gbogbo òfin Ọlọ́run rẹ́ bí kò ṣe pé láti jẹ́ kó lè wá sí ìmúṣẹ. Jésù ní Jòhánù wá láti wá jẹ́ kẹ́ mọ̀ pé bàbá mi ń bẹ ní ààyè rẹ̀. Èmi ò wá láti wá pa òfin Jòhánù rẹ́ o. Mi ò wá láti wá pa OPC rẹ́ o. Mi ò sì wá láti pa Àgbẹ̀kọ̀yà rẹ́. Mi ò wá láti pa fìgìláńtì rẹ́. Ẹni tó bá wù láti join ìwé ẹkùn security náà, bàbá mi Tinubu ló sọ pé kí n dálé àtẹ̀gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá. Àwọn kan ní kí n má sọ bẹ́ẹ̀, wọ́n ní màá sọ bẹ́ẹ̀ torí pé tẹ́ ẹ bá ṣe nǹkan fún yẹn, a gbọ́dọ̀ dúpẹ́. Bàbá Tinubu ló jẹ́ kí n wà níbi tí mo wà níbi lẹ́nu yìí. Òun ló jẹ́ kí n máa rìn kí n máa yan. Àti gbogbo fọwọ́sowọ́pọ̀ gbogbo gómìnà ilẹ̀ Yorùbá àti gbogbo ọba pátápátá. Mo fi bàbá mi Olúbàdàn bá ṣe kábíyèsí. Mo fi kí gbogbo ọba bàbá wa láàfin Ọ̀yọ́ ẹ ṣe kábíyèsí. Olúgbò àgbẹ̀ ọmọ Bàyámù ẹ bá ṣe kábíyèsí fún bàbá dáadáa. Àti gbogbo ọba tí mo fi bàbá wa Aláké tí mo fi kí gbogbo wọn. Àwọn ni wọ́n ní ká wà lálàáfíà. Táwa lè dá security tiwa náà lẹ́kọ̀ọ́ sí ti fi ṣe èèyàn. So ìdùnnú ni ó jẹ́ fún mi pé wọ́n fàyè gbà mí láti dá ìlú ẹkùn security network ilẹ̀. Irú ẹkùn ajá tó bá dẹ̀ o. Àwọn bàbá mi ní ajá ò ní dógò ẹkùn láti.